wàhálà ti pọ̀ ẹ ní fojú sunkún ọmọ. ká ní pé òun ṣe wàhálà. ọ̀tẹ̀ ló ń jẹ́ ló ń pè ọ́ kò sẹ́ni tí ò lórúkọ tiẹ̀ àti wípé ọmọ kì í gọ̀ títí sẹ́ẹ̀ kó gbàgbé orúkọ ara rẹ̀. ààfin tèmi ò nílò ìdánimọ̀ lọ́jà tó bá dọ́jà báyìí wọ́n á mọ̀ pé ó dọ́jà ni èmi tì í tòótọ́ Samuel Owóyẹmí fẹ́lẹ́fẹ́lẹ́ láyé lórúkọ mi fẹ́lẹ́ ní gbogbo èèyàn mọ̀ mí sí èmi náà kọ́ Ọlọ́run ọba òkè ló fún mi ṣe ní gbogbo ìgbà. nǹkan tó ń lọ ń gbòòrò ní káwọn dànù sí kọ́lọ́wọ́n lọ́jọ́ ní kò ṣàánú wa gbogbo ẹ̀yin abiyamọ ayé ẹ̀ ní fojú sunkún ọmọ ayé ò ní pàkádàrà ọmọ wa dà sábúrú gbogbo ọmọ ológo pátápátá ayé ò ní fi dà wá láàmú kó sí kan méjì tí mo torí ẹ̀ jáde mo rí fídíò kan tó ń lọ lọ́wọ́lọ́wọ́ báyìí mo rí Portable mo sun ẹkún omi ń dà lójú Portable wàràwàrà báyìí bí mo ṣe ń wo fídíò yẹn mo dẹ̀ ń sunkún nítorí wípé kò sí gbogbo ìgbà tí ọmọ bá lè wà láyé yìí ó yẹ kó lẹ́nìkan tó máa sọ fún pé báyìí náà ṣe lé ayé kó má bàa ṣubú kò wá sí nǹkan tó ká mi lára jù lómi ojú yẹn pé so Portable bó ṣe máa ń bú àwọn èèyàn tó àṣẹ omi lè dà lójú ẹ̀ Portable ayé ò ní mú ẹ ayé ò ní mú ẹ mo bẹ̀ wọ́n wòlíì mo bẹ̀ wọ́n àfà mo bẹ̀ yín babaláwo mo bẹ̀ yín obìnrin àtẹ̀yin tẹ́ ẹ bímọ fún Portable àtẹ̀yin tẹ́ ẹ bímọ fún Portable ẹ jọ̀ọ́ torí Ọlọ́run fọlọ́run bẹ̀ yín mo fi ìwé mímọ́ Àlùkùránì àti Bible mo fi bẹ̀ yín ẹ bá mi dáríjì Portable ẹ bá mi dáríjì ẹ bá mi ṣàdúrà fún gbogbo ẹ̀yin àfà tó ti ṣẹ̀ sí àbẹ́yìn wòlíì tó ṣẹ̀ sí nípasẹ̀ àìmọ̀ nǹkan kan ó dẹ̀ méjì tí mo ti bá Portable pàdé tátijọ́ wà àbí ẹ̀mẹ́ta tátijọ́ pàdé níṣó mo máa ń wo Portable because ó gentle tó bá bọ́ sórí mídíà tó bá bẹ̀rẹ̀ sí ní bèbú máa pa ṣé kì í ṣe Portable lélẹ́yìí ṣùgbọ́n kò sí bó ṣe lè wù kó rí gbogbo èèyàn bí ẹmọ ayé ẹ jọ̀ọ́ ẹ bá mi dáríjì ìjọba Ogun State mo bẹ̀ yín torí Ọlọ́run ẹ má bà nǹkan ní ẹ̀jẹ̀ ó ti fọmọdé kó jọ ẹ jẹ́ kó fàgbà lò ẹ jọ̀ọ́ ẹ bá wa dáríjì àmọ́ bí tó ti ṣẹ̀ wá o ṣùgbọ́n gbogbo ibi tó bá ti ṣẹ̀ ká dáríjì ra wà lọ́lọ́run sọ wọ́n dẹ̀ ní ká má jẹ́ kóòrùn wọ̀ pa dùn nínú wa ẹ jọ̀ọ́ mo bẹ̀ yín ni kí nìyẹn jẹ́ kó tó yẹ pé ó bà mí lọ́kàn jẹ́ gan-an ń pé so bí Portable ṣe máa ń mú ẹnu tó ó lè sunkún ṣùgbọ́n tó bá jẹ́ pé èèyàn náà ló wá ń di ẹgẹ́ bí àwọn ẹ̀gbọ́n ẹ̀ ṣe sọ wípé àwọn èèyàn náà fà pé kó máa ṣe wọ́n tó bá pé àwọn èèyàn náà ló wà nídìí ẹ̀ Ọlọ́run àgbàlẹ̀ lọ́wọ́ wọn á rí tìṣúlẹ̀ bóyá eléyìí gọgọgọgọ àwa kọ́ Portable lọ́gbọ́n àwa mọ̀ pé èèyàn máa ń farabalẹ̀ lórí ayé gbogbo nǹkan tó lè fi ṣe nǹkan àṣírí pátápátá ó ti gbé síta ní mídíà gbogbo nǹkan tó lè fún ara ẹ ó gbé síta ṣojú lásán nìyẹn kí èèyàn máa wẹ̀ lódò kó máa rọ́ fáńtà sórí ṣojú lásán ni káàtà wá sọ pé wọ́n ní olóṣìṣẹ́ ẹgbẹ́ àbí kó lọ ṣe anything wọ́n ṣe nǹkan ẹ lórí kó dẹ́ẹ̀dì ò bá àbò fa kò bẹ́ẹ̀ ní ti tó bá wẹ̀ wọ́n lọ ṣàtọ̀ bá gbé ni tábàdà aṣọ fún kò burú so kò sí anything tó fẹ́ ṣe tó yẹ kó jẹ́ pé orí mídíà ló yẹ kó ti máa ṣe ṣùgbọ́n kí ni kò sí bó ṣe lè kó rí ẹlẹ́ni ò ní gbà ṣe wá ṣe o gbogbo ẹ̀yin obìnrin alálùbáríkà ẹni ẹlẹ́ni wọn ò ní gbà ṣe wá ṣe tó bá yẹ pé Portable ní ìyáláyé ni kò ní ṣe tó báyìí gbogbo wàhálà tó ń fà yìí kò ní fà tó bẹ́ẹ̀ ìyá máa pè sákèsí pé ṣàánú mi ṣàánú mi ṣàánú mi so mo fi àsìkò yìí bẹ́ẹ̀ gbogbo ẹ̀yin ọmọ Nàìjíríà ẹ jọ̀ọ́ ẹ ní sunkún ọmọ ẹ ní sunkún kíkorò ẹ bá mi dáríjì mo bẹ̀ my governor ẹ jọ̀ọ́ torí Ọlọ́run ẹ jọ̀ọ́ mi sọ pé mò ń pẹ́ o mi ò mọ bíi tí gbogbo ẹ̀ ti wá o ṣùgbọ́n abiyamọ tó bá rí Portable bó ṣe ń sunkún lé nìyí wọ́n á ṣàánú ẹ̀ so ẹ̀yin ìjọba ẹ má bà nǹkan ní ẹ̀jẹ̀ ẹ jọ̀ọ́ ẹ kàn bá mi wọ̀nù ẹni wọn lọmọdé òkè mẹ́kọ̀ọ́ jẹ kó má ra lọ́wọ́ ẹ kàn bá mi fẹ́ lè fà létí bóyá gbogbo wọn ọmọ yẹn Ọlọ́run amúkóònú ayé ẹ̀ mo dẹ̀ fàsìkò yìí gbàdúrà fún ẹ Portable lágbára Ọlọ́run kò ní òní bàjẹ́ lójú ẹ gbogbo nǹkan tó fi ọmọdé kójọ kò ní bàjẹ́ lágbára Ọlọ́run lọ́lá ìyá tó tara ẹ̀ jáde bàbá gbogbo ayé so wọ́n fi àsìkò yìí ń bẹ gbogbo ẹ̀yin obìnrin tí ẹ̀bí fún Portable tí nǹkan bá bàjẹ́ inú wọn ò lè dùn torí pé tí nǹkan bá bàjẹ́ ogún àwọn ọmọ wa ni so dájúdájú ẹ jẹ́ ká fàdúrà ràn lọ́wọ́ ẹ má ro ọ̀rọ̀ ẹnu ẹ o so ẹ̀yin ìyá wa
abiyamọ ẹ jọ̀ọ́ bá mi gbàdúrà fún ìjọba wa, ẹ bá mi dáríjì lágbára Ọlọ́run. A ní fojú sunkún ọmọ o, gbogbo nǹkan tá a fàárọ̀ kójọ kò ní bàjẹ́ lọ́sàn-án, èyí tá a kò sọ kójọ kò ní bàjẹ́ lọ́jọ́ alẹ́. Ẹ jọ̀ọ́ torí Ọlọ́run ẹ bá mi dáríjì Portable. ayé ò lè Portable, yọ wàhálà ẹ ti pọ̀ jù. Ká ní pé òun ṣe wàhálà yẹn tó ń rásìkà lórí íńtánẹ́ẹ̀tì tó bá da bọ̀ kó lọ máa ná ọmọ lọ́mọ wọ ẹni tó lọ nà ló tẹ̀ nígbà yẹn ní ìmọ̀ kan tó sọ pé ẹjọ́ papọ̀. Wo DJ Sikin, wo Money nígbà yẹn, wo àwọn èèyàn oríṣiríṣi tó ti oppress because of a little power that you have. It's not supposed to be like that. And as a celebrity, kò yẹ kó máa gbé ọ̀rọ̀ ìdílé ẹ wá sí public. Ọ̀pọ̀ aláǹgbá ló dákú délẹ̀ a ò mẹ́lẹ̀ Tinubu. And then let me ask you a question. Nígbà tó fẹ́ ya Dami, ṣé Queen Dami náà pé ṣé ètùtù tí ìyàwó ọba máa ń ṣe kéèyàn tó gorí ẹ̀ ṣe ó ṣe pẹ̀lú bóyá sọ pé ó tọ́jú bọlé tó. Irú àwọn ìyàwó tí Aláàfin Ọ̀yọ́ yẹn bá fi sílẹ̀, ọkùnrin tó bá fẹ́ gorí wọn ní àwọn ètùtù tó gbọ́dọ̀ sí. Ṣé ó ṣe àwọn ètùtù yẹn? Àbọ̀ kan gorí obìnrin. So please, ọmọ ìyá mi, lọ ronú padà kó nínú ìwà jàgídíjàgan kò lérè. Hooligans làwà ẹ nígbà kan. Táòtù gidi lèmi o, bọ̀ kò sí èrè kankan níbẹ̀, orúkọ ló máa ń bàjẹ́. Mo bẹ̀ ẹ́ tó rọlọ́, go and repent. Go and repent from your stupidity. Gbogbo ilé tó ń ṣe kì í ṣe ayé, rádaràda ló ń ṣe. Okay? Go and repent. So tí Ọlọ́run bá yọ ẹ́ kó nínú eléyìí, má jẹ́ kí n gbọ́ pé o tún ná ọmọ kankan mọ́. Lo owó t'Ọlọ́run fún ẹ, agbára t'Ọlọ́run fún ẹ láti máa fi tún ayé àwọn tálákà sí, kì í ṣe kó máa fi gbá àwọn èèyàn létí kiri. Tẹ́nìkan bá wá sí ṣọ́ọ̀bù ẹ tí ò bá láìkì ẹ, sọ fún mi pé kó máa lọ. Kì í ṣe kó wá lọ kó àwọn ẹhànà kan jáde. Ó yá ẹ̀fún ní mọ́rò. That is a stupidity. Tó bá jẹ́ wípé nǹkan tó ń ṣe ní Nàìjíríà tó bá jẹ́ pé ìlú tó wà advance ló ti ń ṣe ni, wàá tó wà lẹ́wọ̀n ti pẹ́. Òkun lè ṣàdédé jí lọ́jọ́ kan kó máa ná ènìyàn láìsẹ̀ ẹranko. Kì í ṣàkókò ilé ẹ̀ka pèsè ẹ̀yìn ènìyàn, ẹ má yẹ kí inú bí mi, mo ń sọ̀rọ̀ tó dùn mí lọ́wọ́. Please. So lẹ́yìn yẹn bàbá Portable ẹ jọ̀ọ́ ẹ bọ́mọ yín sọ̀rọ̀. Orí ọ̀fẹ́ lórí gbà. Mo dẹ̀ gbà ládùúrà pé ògo ọmọ náà kò ní wọ mi. So mo ti wá padà sí ọ̀dọ̀ gọ́vnà wa. Gọ́vnà Dàpọ̀ Abíọ́dún àti ẹ̀yin òṣìṣẹ́ ìjọba tí Portable ṣe. Mi ò bẹ̀ torí pé kẹ́ máa arrest ẹ. Ẹ gbìyànjú kẹ́ arrest ẹ at least kó lo ọ̀sẹ̀ méjì kó fi kẹ́kọ̀ọ́. Lẹ́yìn ọ̀sẹ̀ méjì yẹn kó wá ṣèwé tó ń bá máa tún ná ènìyàn. Àbó máa tún sọ fún àwọn ọmọ kan pé kó máa fẹ́yàn ní mọ́rò. Tó bá tún try ẹ̀, ó dá mi lójú pé kò sẹ́ni tó máa bá ẹ bẹ̀ mọ́. Wo àtìgbà tọ́rọ̀ yẹn ti ṣẹlẹ̀, èèyàn mélòó ló jáde? Because wọ́n mọ̀ pé nǹkan tó ṣe kò dáa. Ó ti pẹ́ táwọn èèyàn ti fojú sí ẹ lára. Gbogbo àwọn tó kàn bá ẹ sọ̀rọ̀, gbogbo àwọn tí ó bọ́ síta tán bá ẹ sọ̀rọ̀, wọ́n fi ẹ́ sí ẹ̀yẹ ni, kò yẹ kó rí bẹ́ẹ̀. So lọ tún wà ẹsẹ̀ Mr. Man, okay? Opportunity tí o rí, don't misuse it. Ó bẹ̀ẹ̀ tọrọ lọ. So Governor Dàpọ̀ Abíọ́dún, òṣùṣù mẹ́rẹ̀ o. Ọmọ Yorùbá ni ó yé yín nǹkan tí mo sọ. Ẹ má wo ilé Portable. Tó bá dẹ̀ jẹ́ wípé nǹkan tẹ́ fẹ́ ṣe níbẹ̀ yẹn ó wà important. Ẹ bá wa fún ní time díẹ̀ sí kó fi shift. But ẹ má wo ilé ẹ̀. Torí wípé bó ṣe burú tó, ó ní àwọn ibi tóun náà tó dá sí. Ó ní àwọn ibi tó dá sí. Ó ní àwọn ibi tó dá sí. So ẹni tó dẹ̀ ṣe ibi lénìí, ẹni tó ṣe ibi lénìí ó tún lè ṣe rere lọ́la, ó tún lè wúlò fún àwọn kan míì lọ́la. So ẹ má jẹ́ ká dájú ẹ̀ pa, ẹ jẹ́ ká fi sírò pé tó bá jẹ́ pé àwa la bí
tó bá ṣerú ìwà báyìí sá máa pa ni no a máa bá wí náà ni so please mo bẹ̀ yín tó Ọlọ́run ẹ dáríjì ẹ má wọlé ẹ má dẹ̀ wo ilé iṣẹ́ ọ̀rọ̀ eléyìí tí mo ń sọ yìí àwa ọmọ ìjọba àwa ọmọ president àwa ọmọ governor but àṣẹ tí Ọlọ́run fún ọká òun lọ́ka máa ń lò so gẹ́gẹ́ bí ènìyàn lẹ́ran ara tí mo dẹ̀ mọ̀ pé èkó easy láti gẹ̀ẹ́tì owó ẹjọ́ tó Ọlọ́run bá wa dáríjì Portable Abẹ́òkúta náà lèmi wà o láti ìgbà tí mo ti wà lábẹ́òkúta more than after how many months 6 months yeah Abẹ́òkúta tù mí lára àwọn ọmọ gidi dẹ̀ wà lábẹ́òkúta yìí mo ń gbádùn Abẹ́òkúta gan o Abẹ́òkúta is a peaceful area tí ẹ ò bá ti kọjá àyè yín téèyàn ò bá ti kọjá àyè Abẹ́òkúta wà peaceful yeah I'm enjoying myself since I'm in this Abẹ́òkúta so táyé bá dẹ̀ lè gbà wá kẹ̀ a lè wá sí governor office ká wá ṣe fàájì níbẹ̀ o a lè wá ṣe fàájì ní governor office mo ti dóbò pa l'Abẹ́òkúta mo ti ṣe fàájì pa so ilé ayé yìí gbogbo kan bí wọn tó wọn sí téèyàn bá ti mọ̀ wọn ara ẹ̀ tó bá ti ń ṣe jẹ́jẹ́ ò ní problem Portable ayé ò le ẹ̀bùn tí Ọlọ́run fún ẹ ògo tí Ọlọ́run fún ẹ má fi oppress anybody mọ́ torí Ọlọ́run bínú sí ẹ lọ́wọ́ ọ̀yàn kan ló ń bínú sí ẹ ìwọ ló fa ìdí tọ́lọ́run fi bínú sí ẹ because opportunity kékeré tọ́lọ́run fún ẹ wo bó ṣe misbehave ẹ o gbọ́ pé ọmọ kan náà gbé picture wá fún ẹ nígbà kan wọ́n ní kó wọ́n sọ pé kàn fún ní mọ́rò ọmọ ẹ sunkún wá sórí internet irú ìgbésí ayé wo nìyẹn so please mo bẹ̀ tọ́ Ọlọ́run go and repent from your habit ìwà burúkú ló máa ń hù ó máa sọ pé kàn máa ná ènìyàn bíi ti tiẹ̀ ó ti wà ní ipò tálákàrí ó ti wà ní ipò tálákàrí so tí Ọlọ́run bá wá kẹ́ ìwọ ló yẹ kó máa gbè sẹ́yìn tálákà jù tí anybody bá wá ṣẹ̀ ìwọ ló yẹ kó kọ́kọ́ ní ẹ̀mí ìdáríjì kì í sì ìwọ ló máa dúró síwájú tó máa sọ̀rọ̀ ẹ̀dẹ́ hànà sáàárín ìlú no I will not support that so Governor Dàpọ̀ Abíọ́dún àti gbogbo ẹ̀yin òṣìṣẹ́ ìjọba ní Ògùn State mi ò bẹ̀ yín pé kẹ́ máa arrest ẹ but ẹ má bà property ẹ jẹ́ please mo bẹ̀ yín ni ẹ arrest ẹ kẹ́ jẹ́ kó lọ jẹ mọ́rò ẹ̀ náà ní cell bó jẹ́ ọ̀sẹ̀ méjì bó jẹ́ ọ̀sẹ̀ mẹ́ta so after tó bá ti serve mọ́rò ẹ̀ tán because Bíbélì sọ pé ẹlẹ́ṣẹ̀ kan kò yóò lọ láláì jìyà tó bá ti serve mọ́rò ẹ̀ tán kó wá ṣe ìwé pé jọ́kíjọ́ tá bá tó gbọ́ wípé wo lọ fún ẹnìkan ní mọ́rò àbí wo lọ hùwà ìhànà kan láàárín ìlú kó ń fúnra ẹ̀ sign because rádaràda ẹ̀ pọ̀ jù ẹni tó lọ ń fọ orí tó bá lọ ń ṣe ètùtù ẹ nǹkan tó bá wọn ẹ ló lè máa ṣe ara ló ń dá ìyẹn ò nítumọ̀ nǹkan tí mo go against nínú ìwà òun ni kó máa fún èèyàn ní mọ́rò kó máa ná ọmọ làkejì ẹ ṣé wo lè lọ fún ọmọ president ní mọ́rò àbò lè fún ọmọ governor ní mọ́rò àwọn tálákà bíi ti tiẹ̀ tọ́lọ̀ ń yọ ẹ́ kó láàrin wọn ló tún fi agbára tọ́lọ̀ ń fún ẹ tó fi oppress that is a stupidity go and stop it so láti ìgbà tí a ti jọ wà lórí internet mi rò pé mo bá yẹ sọ̀rọ̀ báyìí rí but àti ìgbà tí ọ̀rọ̀ yẹn ti ṣẹlẹ̀ àìnú ẹ̀ progress ń ṣe mí púpọ̀ wípé gbogbo àwọn tó dẹ̀ ń bá mà ní rìn wọn bá ẹ sòótọ́ ọ̀rọ̀ anybody bá sọ fún ẹ pé dáadáa ló ń ṣe ẹnìyẹn ọ̀tá ẹ̀ burúkú ayé ni and then anything tó bá fẹ́ ṣe o fẹ́ travel o fẹ́ ṣe gbá kí n ṣe dandan kó a máa sọ lórí internet ọ̀pọ̀lọpọ̀ alágbá ló dákò délẹ̀ àmọ́lẹ̀ Tinubu wọ́n ti sign visa wa o wọ́n ti ṣe gbá o èmi àti ìyàwó mi o àjọ ń lọ sí London lọ́dún yìí o ta ló rán ẹ who asks ṣé àwọn ìyàwó tó kùn sínú wọn máa dùn sí o fẹ́ ìwọ tó jẹ́ pé o kì í ṣe olóyàwó kan àìmọye kan mi tó máa fẹ́ ṣe tó máa jẹ́ kó gbénú ẹ as a man okay tó kí n sọ ọmọ kékeré náà ọ̀tọ̀ ni kéèyàn lówó ọ̀tọ̀ ni kéèyàn lẹ́bù ọ̀tọ̀ ni kéèyàn ní ìmọ̀ tó fi ń gbélé ayé
ìwọ tí ò jẹ́ pé ìyàwó kan ló fẹ́ o fẹ́ mú ìyàwó ẹ lọ sí London o bẹ̀rẹ̀ sí pariwo orí íńtánẹ́ẹ̀tì gbogbo movement yẹ o bẹ̀rẹ̀ sí sọ fún gbogbo àgbáyé ẹ mọ̀ wípé o gbórin tí Òṣùpá kọ ni Jàkẹ́ Àgbàlagbà Òye tó bá yó kò fánú kò má ṣe kú bọ́m̀bọ́m torí ilé ayé gbẹ̀gẹ́ ayé ò fẹ́ ni fọ́rọ̀ àforí ẹni jẹ́jẹ́ láyé gbà wọ́n ní aríro tó rọra ń rìn aríro tó rọra ń rìn ikú ń pa ká má mú pẹ́ ọ̀pọ̀lọ́ tó ń jasẹ̀ mọ́lẹ̀ pa kí ló dé ẹ kẹ́kọ̀ọ́ lára àwọn olórin tó wà síwájú yín kẹ́kọ̀ọ́ lára Davido kẹ́kọ̀ọ́ lára Wizkid ẹ̀rọ bọ́sọ̀ rárá ń jayé wọn lókè yín ṣe pé àwọn náà ò lè sọ̀rọ̀ náà ó ní ibi tó yẹ kéèyàn ti sọ̀rọ̀ ó ní àwọn ọ̀rọ̀ tó yẹ kéèyàn máa sọ ní public okay so that is my advice for you so mo tún bẹ̀ yín lẹ́ẹ̀kan sí governor Ondo State governor Ogun State mo bẹ̀ yín ni ẹ má wo ilé Portable ẹ má dẹ̀ wo property so ẹ jẹ́ ká fi lè fà létí tó bá tún ṣe irú ẹ̀ lọ́jọ́ míì ẹ lè wá ṣe nǹkan tó wù ẹ ò dẹ̀ lè rí mi níta kí n kọ́ ìta so mi wá láti fi Portable sí ẹ̀yẹ mo wá láti gbà níyànjú gẹ́gẹ́ bí ọmọ ológo because ìwọ tó bá ti jẹ́ ọmọ ológo gbọ́dọ̀ kíyè sára so gbogbo ẹ̀yin ọ̀rẹ́ ẹ̀ tẹ́lẹ̀ bọ́ ìta tẹ́ fi ń sí ẹ̀yẹ kì í ṣe àkókò yẹ̀yẹ́ la wà ó dé bá nìyẹn o kò dẹ̀ sẹ́ni tí nǹkan tó ṣẹlẹ̀ sí tí ò lè ṣẹlẹ̀ sí we are human being but tí nǹkan tó dé báyìí kì í ṣayé ló ń ṣe àfọwọ́fà ẹ̀ ni àwọn tí Portable tó dárí kan tó pọ̀ jù àṣejù ẹ̀ pọ̀ jù so mo bẹ̀ yín ni Ogun State government ẹ jọ̀ọ́ ẹ bá mi dáríjì so bàbá Portable ẹ bá ọmọ yín sọ̀rọ̀ ẹ bá ọmọ yín sọ̀rọ̀ ẹ bá ọmọ yín sọ̀rọ̀ Portable wá àwọn ènìyàn gidi tó lè máa advice yẹ you don't have self-control you cannot control yourself wo gbọ́n onímọ̀ but you don't have the knowledge of humanity and you ò ní ọpọlọ téèyàn náà fi gbé ìgbé ayé nírọ̀rùn Ọlọ́run fún ẹ nìyẹn ó lè kọrin ó lọ́pọlọ but ìmọ̀ téèyàn fi gbé ìgbé ayé ò ní ẹ̀yin ọmọ tí wọ́n dẹ̀ kó lọ sí sẹ́ẹ̀lì tó ń bá Portable ṣiṣẹ́ tẹ́ bá ti bọ́ síta ìjọkíjọ tẹ́ bá tún jẹ́ kí Portable lò yín láti lọ fún èèyàn ní mọ́rò ẹ ò lè bọ́ bẹ̀ máa o tí ọ̀gá ẹ bá fẹ́ sọ pé kó lọ máa ná ènìyàn sọ fún ọ̀gá ẹ pé no kì í ṣe yẹn la wá ṣe níbi iṣẹ́ orin làwa wá kọ́ níbí ẹ jọ̀ọ́ sà ẹ má kó bá wa ẹ kẹ́kọ̀ọ́ lára igi ọ̀pọ̀tọ́ so mọ́rò tẹ̀yìn gbà ní ọgbà ẹ̀wọ̀n nísìn ẹ̀yin náà ti rí bó ṣe rí lára Bíbélì sọ wípé òṣùwọ̀n tó bá fi wọ́n ọmọ làkejì ẹ̀ la máa fi wọ́n sẹ́yìn náà ti rí bí ìyà ṣe rí lára as a human being wo dẹ̀ ń gbá ọmọ làkejì ẹ̀ létí ṣé inú ẹ̀ máa dùn tó bá gbà wọ́ létí as a human being ó fìyà jẹ ọmọ làkejì ẹ̀ torí pé ó lágbára jùlọ ṣé tó bá ṣe fún ẹ ṣé inú ẹ̀ máa dùn bẹ́ẹ̀ yàn ṣe ń wọlé ayé nìyẹn please mo bẹ̀ ẹ́ ni torọ Ọlọ́run ẹ lọ ṣe jẹ́jẹ́ ilé ayé gba jẹ́jẹ́ gan kò dìgbà tó bá fìyà jẹ ènìyàn kò dìgbà tó bá oppress ènìyàn kò dìgbà tó bá bú ènìyàn káyé ẹ tó lè dá ṣe content ẹ within you dára ẹ within you má lọ bá anybody bíjọba bá sọ tó bá bí mo ṣe wà yìí tí n bá ń lọ ní títì tí ọlọ́pàá bá dá mi dúró. ẹ̀yin fáǹsì mi 2025 slogan dey for who dey for you I no go where dem no love me ó sọnù lápá bẹ́ẹ̀ náà no go where dem no love you má jókòó síbi tí wọ́n ti fẹ́ràn ẹ o ìkà ló ń sọ̀rọ̀ ìkà talk ìkà understand ó yẹ jẹ́ ń gbé yín débẹ̀ orin kan wọ́n tún ti gbé wá àwọn áńgẹ́lì tó máa ń gbé wá yẹn wọ́n tún ti gbórin yẹn wá máa gbọ́ o Ìbàdàn ló mọ òmọ láìpò pàlàjọ́gọ́ yíwá tí ẹ mẹ́po eyín kan kò lè ra kírísì kò má lè ra kírísì lọ́dọ̀ àwọn ọmọ CBC
eyín kan kò lè ra síbìsì kò lè ra kírísì àgbàrá yìí ẹ wò mí mo mú orin kan bí mo ṣẹ́ṣọ́ orin ògo ni mí ọjọ́ ìgbẹ́ débẹ̀ má bà mí jà wọn bógo jà má gbọ́ Ìbàdàn ló máa hó mọ́ láìpò ó mọ́ láìpò wọn lọ jẹ́ kó yíwá ìtìwá mẹ́po wọn ní yíwá ìtìwá mẹ́po ṣé ó gbà onígbèrè àdébẹ̀ túgbélé yìí eyín kan kò lè ra kílíṣì kò mà lè ra kílíṣì lọ́dọ̀ àwọn ọmọ síbíìsì kò mà lè ra kílíṣì. ọ̀tẹ̀ ló ń jẹ́ ló ń pè ọ́ kò sẹ́ni tí ò lórúkọ tiẹ̀ àti wípé ọmọ kì í gọ̀ títí sẹ́ẹ̀ kó gbàgbé orúkọ ara rẹ̀. ààfin tèmi ò nílò ìdánimọ̀ lọ́jà tó bá dọ́jà báyìí wọ́n á mọ̀ pé ó dọ́jà ni èmi tí ń tòótọ́ Samuel Owóyẹmí fẹ́lẹ́fẹ́lẹ́ láyé lórúkọ mi fẹ́lẹ́ ní gbogbo èèyàn mọ̀ mí sí èmi náà kọ́ Ọlọ́run ọba òkè ló fún mi ṣe ní gbogbo ìgbà.